Àwọn ènìyàn olùgbé agbègbè Ìsàwọ̀ Agric ní ìlú Ìkòròdú bínú sí gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú látàrí òjò wẹ́líwẹ́lí tó fa ìbẹ̀rùbojo sí ìgboro Èkó nínú oṣù July tí a wà yìí. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn olùgbé agbègbè Ìsàwọ̀ lónìí kojú ọ̀pọ̀ ìdojúkọ látàrí afárá òkè Afá èyí tí gómìnà ìpínlẹ̀ Èkó bu ọwọ́ lu àgbékalẹ̀ rẹ̀ fún àwọn kọ̀ǹgílá tí wọ́n gbé iṣẹ́ ojú ọ̀nà náà fún, èyí tí wọn kò bìkítà àti ṣe àṣeparí iṣẹ́ ojú ọ̀nà náà láti ọdún 2 sí 3 tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún. Lówùúrọ̀ òní, afárá òkè Afá náà tó wà ní agbègbè Ìsàwọ̀ ni omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù kọlù tí àwọn ènìyàn agbègbè náà lọ́kùnrin àti lóbìnrin wọn ń fi àkàbà gun orí afárá sọdá sí òdì kejì. Àwọn ènìyàn olùgbé náà sọ méní méjì ọ̀rọ̀. Àwọn tó ń lọ síbi iṣẹ́ mi báyìí, if care is not taken, ẹlòmíì lè lo 5 hours mi báyìí kó tó kú òun bí báyìí. Why is it like that? Àjẹnẹ́pà níjọba nílùú yìí, àwọn ta ní mọ́tò àgbé mọ́tò lé àjẹnẹ́ta bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ rìn. Ojú ọ̀nà kan lọ́pàá tì í, wọn ò ṣe tán, wọ́n tún continue mí níbò mí. Is that how it's meant to be? Àjẹnẹ́pà níjọba nílùú yìí, kí ni nǹkan tó ń ṣe fún wa? Ẹjọ́ abẹ́ ìjọba o, abẹ́ governor of Lagos State, wọ́n jọ tó lọ kọ́ bá wà kàn ṣe sí. It's not helping at all because ẹ bá wo ẹwà àwọn èèyàn sanwó mọ́tò, onímọ́tò ilé ó ní plan, àwọn àtàlọ́ bí ṣọ́gbọ́n ní plan láàárọ̀ yìí. Ṣé kójú ọwọ́ káàdì jáde fún olé kó dẹ̀ di wàhálà ni? That's not how it's meant to be. Ẹjọ́ torí Ọlọ́run, abẹ́ ìjọba Lagos State ni abẹ́ wọn torí Ọlọ́run, ẹjọ́ torí Ọlọ́run, kọ́wọ́ láàwá ta níyàwó àtọmọ ta fẹ́ bọ́nlé. Ẹlòmíì tó bá jáde ńjọ́ kan kò lè bọ́ ìyàwó àtọmọ ẹ̀. Mo mú 1,000 naira jáde lẹ́yìn báyìí sí mi ò tí débi tí mo lọ mo ti ná 1,000 naira ní ìgbà ìtàn. Kí ló ṣẹlẹ̀? Ọjọ́ kọ́ ti complete up till now. More than how many years since wọ́n ti ṣe bridge yẹn o? It's left uncompleted, wọ́n ò tún ṣe wọ́n ṣẹ́ anything. Kọ́ parí ẹ̀ nǹkan tó bẹ̀rẹ̀ àwọn ni kọ́ parí ẹ̀ kọ́ dẹ̀ parí on time. Wọ́n lè ṣe ráyè kọjá sókè mi báyìí. Wọ́n bá wa ṣe step kan kárí máa sọ̀kalẹ̀ ká máa lò. For step yẹn gan ń yọ, à ń manage. Báwo ni owó mọ́tò ṣe rí láàárọ̀ yìí? Owó mọ́tò yìí ó wọ̀n o. Akọ́kọ́ gun Afá 200. Àtúnṣe lọ gun Agric. Wọ́n pé 200 ládẹ̀ ń gun látòkè òkò dàgbì 200. Bó ti dowó dọ́bù báyìí. Ẹ ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn olùgbé agbègbè náà ni wọ́n làágùn bọ̀rọ̀ láti gun orí afárá òkè Afá. Bẹ́ẹ̀ ni àwọn awakọ̀ lo àǹfààní náà fowó kún owó ọkọ̀, èyí tó ń la àwọn ènìyàn lóògùn pàápàá jùlọ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe di hílàhílo. Bí ó tilẹ̀ jẹ́ pé ní àsìkò tí a kọ ìròyìn náà jọ, àwọn kọ̀ǹgílá tí wọ́n gbé iṣẹ́ ojú pópó ọ̀nà afárá òkè Afá fún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ katakata wọn wo ọ̀nà àbáyọ fún àwọn ènìyàn tí wọ́n ń lọ kábọ̀ nítorí ọ̀pọ̀ ọkọ̀ ló ti torí bomi ní abẹ́ afárá ọ̀hún. Lákòótán, wọ́n bẹ gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú láti jọ̀wọ́ fọwọ́ múlẹ̀lẹ̀ mú àwọn kọ̀ǹgílá agbaṣẹ́ṣe ojú pópónà márosẹ̀ náà láti ṣe àṣeparí iṣẹ́ ojú ọ̀nà náà ní àsìkò tó tọ́ àti èyí tó yẹ, kí àròdá òjò ọdún yìí má bàa dá họ́wùhọ́wù sílẹ̀ fún gbogbo ènìyàn agbègbè Ìsàwọ̀ tó wà ní ìlú Ìkòròdú.